wọ́n lára Akeredolu ò yá gidigidi o. ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ti bẹnu àtẹ́ lu bí àwọn èèyàn gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Rotimi Akeredolu ṣe ń gbé e pamọ́ tí wọ́n sì ń fi ipò tí ìlera rẹ̀ wà bò fáwọn aráàlú. ọ̀rọ̀ yìí ló wáyé nínú àtẹ̀jáde kan tí alága ẹgbẹ́ SDP nípínlẹ̀ Ondo Honourable Stephen Adéwálé fi síta lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ keje oṣù kẹfà ọdún 2023 tá a wà nínú rẹ̀ yìí. Honourable Adéwálé nínú àtẹ̀jáde ọ̀hún èyí tí ó pe àkọlé rẹ̀ ní àhesọ lórí àìlera àti àìlágbára mọ́ láti buwọ́lùwé níbo ni gómìnà Rotimi Akeredolu wà sọ pé láti nǹkan bíi wákàtí mẹ́rìnlélógún sẹ́yìn ní ìròyìn ipò ewu tí ìlera gómìnà Rotimi Akeredolu wà ti ń tàn kálẹ̀ nípìnlẹ̀ Ondo bí iná ọyẹ́ lórí ẹ̀rọ ayélujára. bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe tuntun mọ́ pé lóòótọ́ lára gómìnà ọ̀hún kò yá rárá ní ìbámu pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan tó ti ẹnu ìyàwó rẹ̀ Betty Anyanwu Akeredolu jáde lóṣù díẹ̀ sẹ́yìn pẹ̀lú ọ̀kan òjọ̀kan àhesọ ọ̀rọ̀ tó ń lọ nígboro nínú èyí tí wọ́n ti ní àrùn jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ ló ń bá arákùnrin fínra tí kinní ọ̀hún sì ti wọ̀ ọ́ lára débi tí kò lè dìde kúrò lórí ibùsùn mọ́ tí kò sì tún lágbára láti buwọ́ lu àwọn ìwé tó yẹ gẹ́gẹ́ bí gómìnà mọ́. ìrètí àwa ọmọ ẹgbẹ́ ẹlẹ́ṣin ni pé ó yẹ kí gómìnà fúnra rẹ̀ ti sẹ́ àwọn àhesọ tó ń wáyé ọ̀hún pẹ̀lú bó bá ṣe ń jáde láti farahàn níta gbangba èyí tí yóò jẹ́ káwọn èèyàn gbàgbọ́ pé ọ̀rọ̀ kò rí bí wọ́n ṣe ń sọ ọ́ kiri. ṣùgbọ́n dídákẹ́ táwọn èèyàn arákùnrin àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ All Progressives Congress dákẹ́ láì fọhùn ń kọ aráàlú lóminú. ohun tí dídákẹ́ gómìnà àtàwọn èèyàn rẹ̀ túmọ̀ sí lọ́dọ̀ àwa ọmọ ẹgbẹ́ SDP ni pé bí wọ́n ṣe ń sọ ọ́ kiri yìí gan-an lọ̀rọ̀ rí. àwa náà ti darapọ̀ mọ́ àwọn tó gbàgbọ́ pé ó ṣeé ṣe kí gómìnà Akeredolu má ní agbára láti máa tukọ̀ ìpínlẹ̀ Ondo mọ́ látàrí àìlera rẹ̀ èyí tí wọ́n ń bò mọ́lẹ̀. ohun tó ṣeni láàánú ni bí ọ̀rọ̀ àìlera gómìnà ìpínlẹ̀ wa ṣe wá di ẹ̀dùn ọkàn àti nǹkan ẹ̀rù fáwọn aráàlú. kò sí àní-àní pé ìṣẹ̀lẹ̀ yìí ń dí arákùnrin lọ́wọ́ láti ṣe àwọn ojúṣe rẹ̀ fún àǹfààní àwọn aráàlú tí wọ́n dìbò yàn án gẹ́gẹ́ bí gómìnà pàápàá lásìkò yìí tí nǹkan ń le koko lórí bí ẹgbẹ́ APC tó ń darí ìjọba àpapọ̀ ṣe déédéé yọ owó ìrànwọ́ orí epo bẹntiróòlù kúrò láìro ti ìnira tí yóò mú báwọn èèyàn. ẹgbẹ́ òṣèlú SDP ń fi àsìkò yìí rọ gómìnà Akeredolu láti tètè fi ipò tí àìlera rẹ̀ wà léde fáwọn èèyàn ìpínlẹ̀ Ondo tí wọ́n fi ìbò gbé dé àyè tó wà lọ́wọ́lọ́wọ́ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí ẹ̀tọ́ wọn ni kí wọ́n mọ ohun tó bá ń ṣẹlẹ̀ sí gómìnà àwọn. ó ṣeé ṣe fáwọn èèyàn kan láti fi ipò ìlera wọn pamọ́ lóòótọ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tá a bá ti fìbò yàn sípò kò lẹ́tọ̀ọ́ láti fi ìlera rẹ̀ pamọ́ fáwọn aráàlú nítorí owó wọn ló fi ń gbọ́ bùkátà ara rẹ̀. àsìkò ti tó wà yìí fún Akeredolu láti kéde ipò tí ìlera rẹ̀ wà fún aráàlú nítorí ṣíṣe èyí nìkan ló lè di awuyewuye tó ń lọ láàrin ìlú àti lórí ẹ̀rọ ayélujára kù tó sì lè fọkàn àwọn aráàlú balẹ̀. a fẹ́ láti rán gómìnà Akeredolu létí pé òun gan wà lára àwọn èèyàn tí wọ́n ń fapá jánú tí wọ́n sì ń pariwo pé olóògbé Musa Yar'Adua gbọ́dọ̀ kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà látàrí ara rẹ̀ tí kò yá lọ́dún 2009. ṣó wáá yẹ kó dìgbà tirẹ̀ kó sì wáá panumọ́ kó má sọ ohunkóhun. à ń gbàdúrà kí Ọlọ́run bá wa dáwọ́lé gómìnà wa ṣùgbọ́n à ń fi àsìkò yìí rọ̀ ọ́ láti ṣe ohun tó yẹ kó ṣe. èmi ni Honourable Stephen Adéwálé alága ẹgbẹ́ òṣèlú Social Democratic Party nípínlẹ̀ Ondo. bẹ́ẹ̀ ni àtẹ̀jáde ọ̀hún wí o. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.